ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi bí gbogbo yín ṣe mọ̀ òṣèré orí ìtàgé ni mi ò níṣẹ́ méjì o. mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ò sí ká figbá kan bọ̀kan nínú bẹ̀ ẹ jọ ẹ máa bá mi wo Bisi Ologe show ó mọ bó ṣe ń mú wa ẹ máa wo Bisi Ologe show.
You don't get money there. You dey keep mosquito very well and they catch up money very well. My people get money wọn gbé ó dání sẹ́tàwọn tó gbé ó dání. Báwo máa pààyàn? Zàkà tó sẹ́rí ẹkùn ni máa fà á já. Tálá máa rọrùn máa ṣe transfer. Can't you see me? You say wetin, you get passport. School tó lọ kí ló fi dà? You say wetin, you get Schengen visa. You don go Europe, you don travel before. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.